ẹ̀kọ́ kan bẹ̀ láàrin ìwọ bàbá tó ya hàn pé tó ọ̀tọ́jú ọmọ bàbá mi wà Ibrahim tó ṣe responsibility lórí ọmọ tọ́wọ́ bá fún wọn ò lókè mí lẹ́yìn Ọlọ́run wọn ò lókè mí lẹ́yìn bàbá òun tó dúró déédéé gbogbo responsibility tóbi ń ṣe ló ń ṣe ọwọ́ kan tó gbọ́ ọmọ sọ̀rọ̀ báyìí lọ́mọ sì dáhùn lẹ́ẹ̀kan náà láwa ayé òde òní àní ṣe responsibility kankan gbogbo tó yẹ ká ṣe lórí ìyàwó lórí ọmọ ká tọ́jú wọn àní ṣe àwọn àlọ́mọ yí àṣẹ wa padà bóun ló ṣe ní yí padà àkọ́kọ́ ẹ̀kọ́ táwọn kọ́kọ́ níbẹ̀ ni ẹ̀rí bó ṣe wá rí báwọn wà káyọ̀fà fúdíyà bìsíbì in àrè ọlọ́run wá fi àgbò tó tóbi ọlọ́run wá fi pàrọ̀ fún ànábì wa Ibrahim lóyá Ibrahim kọ́ ní sọ̀dákítà wúyà àlátọ̀ ọlá àfẹ́bá àpapọ̀ ó ti mú sẹ́ àwọn ọlọ́run wá fi àgbò rọ́pò àṣẹ́dẹ̀yàn bá dúró déédéé nínú ọlọ́run tí ìṣòro kan bá dé àsọ́nà àmọ́ kó yẹyọ ọmọ àmọ́ kó yẹyọ ọmọ náà ọwọ́ àjọwọ́ wa ẹ̀já dúró dé nínú ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn àsìnáfú nígbà yìí mọ́ ti làlẹ́ àmì àgọ́ rí àrú àwọn ẹran táwọn ọmọ ti ń palẹ̀ yá ẹ̀já sàlàyé wọn fún wa ìran ẹran mẹ́rin ni àkọ́kọ́ ni ràkúnmí tí ràkúnmí ní tọ́jọ́ orí rẹ̀ bá ti wọ ọdún 5 ṣẹláwọn tí ti ń tà tẹ́ láti lọ rẹ̀ ní iléyá la fẹ́ fi ṣe tí wọ́n bá ní ṣàbòsí wọ́n lè lè wọlé yá ọdún 4 ni ọdún 7 ni ọlọ́dún 5 ni tàbí lé irú wọn báwọn ó tó pa iléyá èèyàn 7 péré ní sì máa pa wọ́pọ̀ ẹnìkan lè dápá èèyàn 2 èèyàn 3 wọ́pọ̀ jù náà lè èèyàn 7 lórí ìdámọ̀ lóhùn tá a mọ̀ sí káwẹ̀l bákọrùn màálù fáìrùn abo tàbí búùlù tó ń ṣe akọ òun náà ṣe é pa iléyá ọjọ́ orí rẹ̀ ọdún 2 ni èèyàn kan lè dára títí lórí èèyàn 7 tó bá ti yẹ lórí èèyàn 7 súnmọ́ fàyègbà kéèyàn 8 káwájọ pé bó ti jẹ́ nù kábùsùn abo irú ilé ìtapa yìí ẹnìkan so ní ọ̀dàrà pẹ̀lú mọ́jẹ̀mú pé dèédé oṣù 6 ṣe oṣù 6 tí àgbò bá jẹun tàbágùtàn dèédé oṣù 6 yẹn mọ́jẹ̀mú ti bẹ́ẹ̀ bí sẹ́rítì àyàkú náà sẹ́mi ní àrímẹ̀ kó ti sára ó jẹ́ orí rẹ̀ lẹ́yìn oṣù 6 o ṣùgbọ́n kó rù ẹ́ẹ́ alájí o ti kó yọba tìbílẹ̀ tìbílẹ̀ ni wọ́n bí rárá o mọ́jẹ̀mú oṣù 6 ní pé ó dùn orí ó dùn mú lọ lé àná ṣàtúntò yóò bá mú lọ lé àná yóò jẹ́ nǹkan tó jọjú tó sì tóbi tó sì sára dédé àgbẹ̀tà àrí ìpanu tó bá wá lé lóṣù 6 kò sí kankan màázù bẹ́ẹ̀ náà làwọn ewúrẹ́ ẹran mẹ́ẹ̀ bí nìṣóòṣó itú ẹran ìbílẹ̀ kankan bá yẹn irú àwọn yẹn tó bá ti wọ ọdún 2 ẹnìkan nísì máa dápa kò sí pé wọn àti àgbò ẹnìkan ni àwọn ẹran oríṣi àwọn ẹran tó ṣe fi paléyà nìyẹn ọlọ́run ní níyàtọ̀ kúrò lọ́wọ́ alámọ̀rọ̀ sákínà fún mímbà yìí mọ́tìlànì àní ẹ̀pá lásán kẹ́ ẹ máa fi ṣèrántí ọlọ́run lórí àánú ọlọ́run táwa ọlọ́run ṣe fún yín lórí àwọn ẹran ẹgbẹ́ kan tọ́nà bá ní a máa fi kìnìún paléyà èèyàn mélòó ní ọmọ rí pa ẹdúró wọn mú kìnìún bá wọn fi paléyà àmìyàwó tí ó ti àtàkì lójú ọ̀nà ẹ̀mí ó ti sùn ṣùgbọ́n náà wọ́n wò pé èwo ni òní mú ni ọwọ́ rárá ìfọ́nà mi fẹ́ wápọ̀ ọwọ́ ní àwọn ẹran yìí irú wọn dá ọ̀wá bọ́ síbi àwọn wild animals ọya òsítà lẹ́mọ̀ fi paléyà ó ọya táígà lẹ́mọ̀ fi paléyà ó ejò ẹ̀mọ̀ fi paléyà ẹ̀wò ẹ̀kọ́lù aláàánú ẹ̀dàkọ̀ ẹja gbọ́dọ̀ tóbi Allahu Akbar ọwọ́ àdọ́wọ́ wa bí ọlọ́run ṣe jáláàánú ẹja wa náà jáláàánú fáwọn èèyàn fàkúlù nínú ọlọ́run ní ẹjẹ́ bẹ̀ wọ́n àti ẹ̀mìlẹ̀ kọ́ ní wàlẹ̀ mọ́ ọ̀tàrà àwọn tó ṣe pé wọn ní béèrè tẹ́ẹ̀sì mọ̀ pàmò náà ní bùkátà sẹ́ran ẹ̀dá kan fún ẹ jẹ́ ń bẹ̀ eré èèyàn 3 ní jẹran àwọn tá a pa wọ́n àwọn tí kò tó ṣe wípé àrájì àbọ̀wá lé yó kírísítẹ́nì tàbàjẹ́ ń gbé ẹ̀fọ́ wọn náà lẹ́ran ẹ̀sìn Islam ẹ̀sìn tó so gbogbo wa pẹ̀lú kọ́ wá kẹrin láti bì ọwọ́ akọlù ẹ̀jẹ̀ àwọn bá ìdánwò àdúgbò kan ẹran sójú gbogbo wa náà ọkẹrin láti bí okòlò ọkìrún oko láti bí okòlò káwọnà ọlọ́run ọba yẹ̀ lẹ́ran ọdún náà ẹ̀sìn Islam ọ̀fà ìgbàlè tó láwọn tí ń bẹ náà wọ́n fáwọn náà ní ọ̀hún gẹ́gẹ́ bí sàkáàtù lè fi tì rí ni táà lè gbé láti bí lọ sílùú mi àwọn táàjọ ń gbé táàjọ ríra wa ìmọ̀ ẹ̀ láti kí ni ọ̀la ń bẹ́ẹ̀ o tí ọba sáyè lọ́la ọ̀túnla tí ọba sáyè lọ́túnla ọjọ́ 3 lẹ́yìn ọjọ́ ọdún ní àyàmù bídì tí lọ́ba iṣu lè nígbà tágo méje bá ìlú tó rù bá ìwọ̀ kọ̀sáyè àti pẹ̀rẹ̀mọ́ orígbà lè bá mọ́ ọ̀la tí lọ́ba iṣu kọ̀sáyè mọ́ tó bá di ọjọ́ 4 tí lọ́ba ti ṣú báyìí bá àbáwá rẹran pa tó lọ́ba pèsè ọjọ́ 5 èyí ń sẹ́nu ọdún mọ́ ọlọ́run yọ pẹ̀lú nǹkan kan wa gbogbo apáta ọ̀dàkùnmọ́sá ìgbàdúrà wa àwọn fásitì ìgbẹ́ náà gbogbo ẹ̀yin bàbá wa lápapọ̀ ní kọ̀ọ̀kan yín lápapọ̀ tẹ̀lé gbogbo ẹ̀yin ìyá wa
ọlọ́run dákun bàbá dúró tì yín agàṣetọ́dún ìyá àjọṣẹ́ mi ìyọkúyọbú èmi kọlù wá ẹ̀mí gbogbo àwọn àkọọ́lẹ̀ ìburú tí ń bẹ lórí ọlọ́kùnrin wọn lálùbáríkà ọjọ́ àná ọjọ́ ìní ọjọ́ ọ̀la báwa parẹ́ ọlọ́run nàìjíríà sódòdò lọ́wọ́ ó bleed gidi ọlọ́run kí àlùbáríkà ọdún inú yá yìí àtàwọn tí gbẹ mọ́kà báyìí ọlọ́run bá a gbàdúrà gbogbo wa lórí nàìjíríà o mọ́jọ ọkàn wa o gbogbo àwọn gbọ́mọgbọ́mọ gbé bàbá gbéyà gbé gbogbo wọn ọlọ́run kò bá gbàgbára lọ́wọ́ wọn ọlọ́run kò bá wa rẹ̀ sí wọn ọlẹ́ni ìwé ọlágbára àwọn àtàwọn léwọ ọlọ́run lọ́wọ́ ọlọ́run kò bá wa gbàgbára lọ́wọ́ wọn bí ìjọba wa ṣe mọ náà láti rí o bóyá tiwọn ni wọ́n ń ṣe ní bóyá báwọn tọ̀hún ni wọ́n ṣe ní kò yí a mọ́ ṣùgbọ́n àmọ́ pé tiwa tàwa ìwọ náà bá àdékè ọlá ló ń ṣe ọlọ́run kò mọ̀ ṣe tọ̀tà wa mọ̀jà bọ́wọ́ mọ̀jà wo di agbé ìyẹ́ta à ń ta sẹ́mi ìrọ̀lẹ́ àní ọ̀túbọ̀ àlẹ́ iná yámi ò náà nà ìyẹ́ta à ń ta tàwa àbúrò yìí wàhádìí ọ̀rọ̀ fíkínà ìlàlẹ̀ hákì wà ìlàsọ̀ tẹ̀rá àti ní mọ́sítẹ́kì ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.